tèmi ìjọba àpapọ̀ jẹ́ kó yé wa pé kò sí ẹ̀sùn kankan tó wà. Suri Ilupeju ti free o ẹ̀yin tèmi ìjọba àpapọ̀ jẹ́ kó yé wa pé kò sí ẹ̀sùn kankan tó wà tangible tán kà sí arákùnrin lẹ́sẹ̀. So kẹ́kọ̀ọ́ kó máa lọ is now a free man ẹ̀yin tèmi Suri Ilupeju mà ti dé. ó ní ìjọba Ọ̀yọ́ fẹ́ fojú sí ilé Suri Ilupeju tán wo báwo náà ṣe fẹ́ ṣe ẹ mọ̀ wọ́ọ́rí gbogbo ẹ̀ náà ni màá yànnà náà fún yín. ta ló free Suri Ilupeju ẹ mọ̀ wọ́ọ́rí màá yànnà náà fún yín. kí ni pàtì tí Alhaji Oriyomi Hamzat ní nípa bó ṣe free Suri Ilupeju tán fi sọ pé is now a free man ẹ̀yin tèmi gbogbo ẹ̀ náà ni màá ṣàlàyé fún tìkíní òde yìí dáadáa. kí ló wá ń pa Suri Ilupeju lẹ́kún ẹ mọ̀ wọ́ọ́rí gbogbo ẹ̀ náà ni màá sọ fún yín ẹ̀yin tèmi ìjọba Ọ̀yọ́ wíkẹ́ẹ̀dì o àwọn pípù yẹn wọ́n dájú láì tiẹ̀ dúró de ilé ẹjọ́ wọ́n lọ téèkì lè máa yẹn dáhùn kí ló ń pa lẹ́kún nígbà tó dé gbogbo fídíò yẹn náà lágbèyẹ̀wò ìgbà tí Suri Ilupeju dé báwo náà ṣe free rẹ̀ kí ló dé tán fi free rẹ̀. kí ẹ sáà mọ bá mi share fídíò yìí dáadáa kẹ́ẹ̀dẹ̀ farabalẹ̀ wó dé parí nítorí ọ̀pọ̀lọpọ̀ fídíò wà nínú fídíò yìí lélẹ̀ tá gbéyẹ̀wò tá fọ yẹ́bẹ́yẹ́bẹ́ tí kìíní yóò dẹ̀ yí wa dáadáa gbogbo yóò wá rí i pé ìjọba Ọ̀yọ́ dájú o wọn burú ẹ̀yin tèmi ọ̀rọ̀ ọ̀hún ti lágbára gan o. ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé ẹ jẹ́ kí n sáré summarize fídíò yẹn fún yín kó lè bá yé yín dáadáa. báwọn ọlọ́pàá kan ṣe lọ rédè ilé Suri Ilupeju. wọ́n láwọn bá bọn àwọn bá dá àwọn bá oògùn àwọn bá oríṣiríṣi nǹkan bẹ̀ nígbà tí ó dijọ́ kejì wọ́n lọ téèkì ilé Suri Ilupeju dáhùn. wọ́n ní àwọn lọ rédè ilé amúrọ̀bà kan o at the end of the day àwọn bá dá àwọn bọ́kọ̀ àwọn bá nǹkan kan nínú ilé yẹn. excuse táwọn ọlọ́pàá ní Ọ̀yọ́ state tán fún wa nìyẹn. kásá má fọ̀rọ̀ yẹn gùn wọ́n bẹ̀rẹ̀ sí ní leak ẹ̀ má Alhaji Oriyomi Hamzat. wọ́n ní sẹ́rí amúrọ̀bà yẹn àwọn ti rí pẹ̀lú Alhaji Oriyomi Hamzat rí. ó possible kò jẹ́ pé òun ló sponsor wọn. ó possible kò jẹ́ pé òun ló ń rà ló ń rà ké ló ń ra gbogbo ẹ̀ fún wọn. ètò mú Alhaji Oriyomi Hamzat wá jáde kí wọ́n bẹ̀rẹ̀ sí ní yànnà náà àwọn ọ̀rọ̀ kan pé àṣewá torí àrínimọ́ ni sọ pé wa là ń sponsor èèyàn àwa là ń rà bọ́n fún yàn àwa là ń rà àdá fún yàn. àlẹ́ ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àwọn èèyàn ti rí mọ́yìn láì mọ́yẹ́mọ́yẹ́ ìgbà. kódà ọ̀gá rẹ̀ tẹ́ lọ yọ lẹ́wọ̀n nígbà tẹ́ lò fún tẹ́ fẹ́ lò fún tán ẹ tún dá padà síbẹ̀ nígbà tí ò wúlò fún yín mọ́ ìyẹn wá ń kọ́ kí làwọn èèyàn fẹ́ sọ nípa rẹ̀. ẹ bẹ̀rẹ̀ sí ní táàgì máa yí asam rọba kó ṣe pé mú níbi tó ti ń jalè kó ṣe pé mú níbi tó ti lọ kidnap èèyàn nígbà tẹ́ dénú ilé rẹ̀ kó ṣe pé báwọn ọmọ kan tó kidnap síbẹ̀. nígbà tó dẹ̀ jíjọ́ kejì ẹ lọ sínú ilé arákùnrin yẹn ẹ lọ tẹ́kì inú ilé ẹ̀ dáhùn ìjọba Ọ̀yọ́ ẹ burú o. Alhaji wá sí àwọn nǹkan kan láwẹ́láwẹ́ fún wa wọ́n ní pé láwọn ń tà wọn o. àwọn ẹ̀mọ nǹkan kan nípa ẹ̀sùn tẹ́ fi ka arákùnrin ó sí amrọ̀bà kò sí amrọ̀bà ṣùgbọ́n tẹ́ bá ń sọ pé ṣé àwọn ọmọ máa yìí àwọn mọ̀ dáadáa kò sí fẹ́ẹ̀ sí olóṣèlú ní Ọ̀yọ́ state tó sọ pé òun ò mọ Suri Ilupeju àwọn ó sì á sọ pé àwọn ò mọ Suri Ilupeju. àwọn ọmọ Suri Ilupeju o wọ́n dẹ̀ ti ránṣẹ́ pè mí ní pàǹtí wọ́n wá sọ pé kí n wá ṣe ní pàǹtí ẹ mọ̀ wọ́ọ̀rì àbábọ̀ gbẹ̀ máa mọ̀ fún yín tí n bá ti dé. tẹ́ ẹ bá sì gbàgbé Alhaji sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ yẹn wọ́n ní pé ní Ọ̀yọ́ state yìí o àkọlù ló ní Ọ̀yọ́ ṣùgbọ́n federal power yẹn President Bola Ahmed Tinubu làwọn òṣìṣẹ́ fún ń làwa dúró ti gbàgbàgbà. àǹfààní ẹ̀yin tẹ́ bá gbàgbé mo ní kí n mú yín lọ sínú ìrántí yẹn briefly. so kí n sáà má gbàgbà lákòókò lẹ́yìn invitations tán invite Alhaji Oriyomi Hamzat ní pàǹtí Alhaji lọ sí ní àjò kan àbálọ àbábọ̀ kí n má fọ̀rọ̀ yẹn bọ̀ Suri Ilupeju dé lánàá ẹ̀yin tèmi ó máa ní agbára Suri Ilupeju wá tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí. àṣírí tó ní agbára á jẹ́ pé wá pé ìbọn tán sọ pé àwọn bá nù lé mi èmi kọ́ mo ní o àwọn náà lọ́mọ bó ṣe débẹ̀. nítorí àwọn tán kó nù lé mi ńgbà tán kó wọn jáde tán wọ́n ní kí gbogbo wọn dojúbò lẹ̀ wọ́n wá lọ ṣàṣì tí ò sọnù wọ́n wá lọ ṣàṣẹ kákàkiri ibi tán ti ń ṣàṣẹ kiri náà láti mọ bá ti kó gbogbo kìnìún yẹn jáde. at the end of the day wọ́n wá rọ́pò mi àsám rọ́bà. ilé tèmi ò sì mọ kankan nípa ẹ̀ gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi ẹ gbà mí lọ́wọ́ ìjọba Ṣèyí Mákindé láti 2015 ni mo ti ń tẹ̀lé wọn bọ̀. torí pé mo wá yà bàrà kó gbọ̀dọ̀ Oriyomi Hamzat lọ ó lógún màdé wọ́n ti threaten mi lọ́pọ̀lọpọ̀ gbà ẹ má jẹ́ kí n gbà wá lákòókò ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ yẹn. ẹ jájọ lọ gbọ́rọ̀ lẹ́nu Suri Ilupeju fúnra lára rẹ̀ mo wá ń padà bọ̀ láti yànnàná fídíò yẹn mo fẹ́ ṣàlàyé rẹ̀ fún yín dáadáa tí kìnìún yóò yẹn. mo fẹ́ gbọ́n fídíò yẹn yẹ́bẹ́yẹ́bẹ́ tẹ́yìn náà fi lè mọ̀ pé ìjọba Ṣèyí Mákindé ní agbára o ọ̀pọ̀lọpọ̀ èèyàn wò wọ́n bí ẹni tójú rẹ̀ tutù. ṣùgbọ́n ṣé tòótọ́ sójú wọn tutù ẹ mọ̀ wọ́ọ́rì gbogbo ẹ̀ náà la ń padà bọ̀ láti parí analysis wa ẹ já lọ báyìí ẹ já lọ gbọ́rọ̀ lẹ́nu Suri Ilupeju kí làwọn nǹkan tó bá wa sọ àti gbogbo activities nígbà tí Suri Ilupeju dé ẹ já jọ lọ báyìí náà mò ń padà bọ̀.
gbogbo alátìlẹyìn ọ̀rọ̀ òṣèlú ni nígbà tí a ti wà pẹ̀lú Ṣèyí Mákindé àti 2015 àkọ́tẹ́sì àwọlé nígbà tó di 2019 àpàdà kọ́tẹ́sì wọlé ọlọ́run kọ́kọ́ jáwé olúborí ọwọlé àṣejọba yẹn lọ nígbà tó di tí sáà yẹn tẹnubodò àtúnpadà elect lẹ́yìn 2023 ọlọ́run sì tó sí àmì àwọlé so ṣàìdé ni ó pe ọ̀gá wa Alhaji Mukaila Lamidius láàrin ìgbé iṣẹ́ ti yàtọ̀ àwọn tíkẹ́ẹ̀tì kan wà sí àwọn òkùnkùn iṣẹ́ tẹ́lẹ̀ sí rèé tíkẹ́ẹ̀tì ẹyọ kan ni à ń já fún ọkọ̀ kan ẹni mọ́tò wá rí tíkẹ́ẹ̀tì ló gbà ó wá kú tíkẹ́ẹ̀tì dé ó lọ bí 15 òpè kan lágọ̀ wọn sàkó gbẹ̀rú síríṣà ọ̀gá ní kò lè ṣe bó làwọn ti fẹ́ ṣe bó làwọn ti fẹ́ tà fún àwọn eléyìí tí ò ní di sọlẹ́nu ṣògbé wọ́n jẹ́ ká máa ṣe bí a ṣe ń ṣe tẹ́lẹ̀ dára fi dẹ àwọn ọmọ aráàlú àti dírẹ́fà ìyẹn ní ọ̀gá sọ àdẹ̀kú òǹbẹ ní mítò yẹn ibi ìjọ kejì ọ̀rọ̀ tẹ́ wáyé pítọ́ gbọ́dọ̀ resign pítọ́ gbọ́dọ̀ bá resign tójú ẹ̀ bá rí kó fara mọ́ so à ń bá lọ ìjọ tí wọ́n búra fún gangan ní May 29 ńlọ́wọ́ à ń ṣe àjọyọ̀ yìí pé àwọlé gómìnà àdáná sí gbogbo àti pátí lọ́wọ́ ní ẹ̀kọ́ Ògúndé wọ́n lè bá ọgbẹ́ fún ìtẹ̀jẹ́ ní hòtẹ́ẹ̀lì ọ̀gá wọn kò gba wọn káwọ wọn kò gbọ́ ẹ̀rẹ́tẹ̀ wọn kò gbọ́ ẹ lọ ṣe wọ́n ṣe bó ṣe wù wọ́n so àgbà ọkàlùkù gbalẹ̀ ẹ lọ so wọ́n gbéjọba fún sẹ́kítírì ọ̀gá ìyẹn wá sí ọmọlẹ́wà tọ́mì ó tẹ́wọ́ gbà wọ́n àwọn bíráṣì yòókù àtàwọn ìtajọ́ ṣiṣẹ́ wọ́n tẹ̀lé lọ ṣùgbọ́n mi dúró nígbà tó ga ò lọ nínú ò lè bá wọn ṣiṣẹ́ o àdèlọ́lé wa títí wọ́n padà àrẹ́sì ọ̀gá ẹ̀ wọ́n ti mọ́lé di ọdún 3 sẹ́yìn àwa náà wá lù kó kálukú ń bá tiẹ̀ lọ ọdún 3 àti nǹkan kan sẹ́yìn láti jọ fira wálẹ̀ so kò ju bí oṣù 5 sí 6 lọ́sẹ̀ tí ọ̀gá Oriyomi jáde àìjọ iṣẹ́ fún wọn náà nígbà yẹn náà ni ọ̀dà mo dẹ̀ wá darapọ̀ mọ́ wọn bí mo ti dára nìyẹn o ó sì ránṣẹ́ wá pé ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n lọ ìyẹn tó bá ọ̀rọ̀ tó yìí bù wá ìbá ń pèlè SSF ọ̀rọ̀ wa pé ṣé bẹ́ẹ̀ ló yẹ kí n lọ kí n wá ìlé wa o mi ò lè wá ó yẹ dídí báyìí báyìí nìyẹn pé mi ò lè wá ó fún mi lẹ̀ pẹ̀lú ibi tí mo wà lọ́wọ́ gbàdúrà wa so ó tún padà wà ránṣẹ́ wá tó bá ránwọ́ bọ́ ẹ̀rọ wá ìgégbè tí mo bá kọ̀ tí mo lẹ́ẹ̀dí máa tẹ̀lé nìyẹn tójú mi bá rí kí n fara mọ́ àwọn mẹ́sì mi dáhùn wọ́n yẹ ṣe fún kò sí mi rí mọ́tò ṣe fọ́ọ̀gá ní nǹkan tó náà èmi ò tiẹ̀ ká sí tẹ́lẹ̀ kì í dọ̀wọ́ ẹ pé àwọn mẹ́sì mi dáhùn fún kìnnì so sálọ ó tẹ̀ tí ń bó sí sí bí kí wọ́n pé wọ́n ní DSS ọmọ wá mi kí wọ́n ní kíní kan wá mi kí sáǹbà lọ títí tó ṣe di ọ̀dì lẹ́wọ̀n oṣù kẹfà yìí èmi jáde lọ àwọn ọkọ mi àṣìṣe ẹjọ́ kan náà ìjọba tó ti hàn ní tá a ṣe wọlé tó a sì gbà fọlọ́ kó káwọn ọkọ̀ yẹn wálé mo kó wọn sínú ilé tọkọtà fẹ́rẹ́ nígbà tó bá ní ìdí ìgbéyàwó kan bá wà wọn á gbé fún wọn wọn fi ṣiṣẹ́ tó à ń ṣe bẹ́ẹ̀ àfi bó ṣe di ọ̀dìlẹ́wọ̀n oṣù kẹfà yìí èmi náà wakọ̀ lọ sí Èkó mo sọ yẹn lọ sí Èkó pé màá sun Èkó máa lòdù wá sí Ìbàdàn àfi bó ṣe dòru táwọn tó wà ní olé pé mi pọ̀ ọlọ́pàá wà ní olé fún kéde wọ́n wà ní olé o àwọn wọlé wọ́n jí àwọn jáde sí o tó wọ́n já lẹ́kùn wọ́n bírèkì gbogbo nínú lẹ́kùn nílé wọ́n kó àwọn ọmọ yẹn wọ́n mú wọn káàkiri nílé wọ́n sá sínú ilé
gbọ́n sars gbogbo everything wọn rí anything wọn wá káwọn ọmọ yẹn jáde padà síta wọn ní ká dojú bolẹ̀ wọn ní káwọn dojú bolẹ̀ lẹ́yìn ẹjú bí ọgbọ̀n ṣẹ́jú nǹkan kan sá wọn ní káwọn gbójú sókè nǹkan wo tán bá nínú ilé àwọn èmi dẹ̀rẹ́ mi ò ní nǹkan kan nínú ilé ọlọ́ọ̀lọ́ wáyé lọ́mọ pèsè mọ́tò mọ̀ ń ṣe láti lẹ̀ òye tó ń wa mọ́tò àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ sínú ilé àwọn ẹ̀tì rí eléyìí o àwọn kọ́ni àwọn ní gbogbo tẹ intanet tẹkúnlẹ̀ ìwé kìí ṣe ọ̀dọ̀ àwọn kankan wà wò ó ṣàkóso àwọn ọmọ yẹn first ball mi wà nù wọn wà nù ilé tó sùn wọn mú un náà mọ ẹ kó àwọn ọmọ mẹ́rin tó ń bá mi wakọ̀ ẹ kó wọn lọ ó mú ti di àwọn ọjọ́ kejì báyìí kí jẹ́ ẹ má bọ̀ kí wàá sí wọn pé kí ló dé nani tó ti padà wà lólé o láàárọ̀ ọjọ́ kejì ní àárọ̀ kó mọ́tò wà wọ́n bẹ̀rẹ̀ sí kó ogun ẹrù wọ́n kó everything dé májá dé mẹ́rin gbogbo dọ́kúmẹ́ǹtì everything gbogbo mọ́tò tí mo ní nílé mo fi ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn nǹkan tí mo fi ń ṣiṣẹ́ gbogbo ni wọ́n kó ogun ẹ lọ ètí ò lè rìn wọ́n wọ. kí ni ìtumọ̀ ogun ilé ọkùnrin yẹn lọ tó bá wọn mt ogun nulẹ̀ tẹ má fóòmù tẹ má ga àjòkò tẹ mẹ́ni tí wọ́n ṣe nǹkan kan kù bó ti mo ní pátápátá ni ẹ kó lọ. irú kí lè lé ọ lọ tó dáa nígbà tó fi dijọ́ kẹta àbíjọ́ kẹrin wọ́n ti mú tata píláwà wọ́n ti wo ogun ilé dànù ó bá ogun kan tí mo ní wọ́n bàjẹ́ mi ò kí n sọlé o jẹ́ kó wá lólé mi kí mo ní wọn kó nǹkan wá wọn fi róòpù mi ní o wọn fi róòpù wọn fi sàpò bá òṣèlú ní o èyí ọmọ nàìjíríà ṣàánú mi ẹ gbà mí o ní kí n tó àwọn ọmọ aráyé wọn ṣàánú mi kan gbà mí kò sẹ́ni tí ó mọ̀ mí ní wíṣẹ́ onímọ́tò ní mi o lọ́mọ jẹ́ ká síyàn tẹ̀lé o ní tí mo mọ̀ mọ́ bẹ́ẹ̀ náà nìyẹn o mi ò ṣe nǹkan kan mi ò dáràn o mi ò gbogbo jẹ́ sọ mi ò mọ nǹkan kan parẹ́ sí ọwọ́ mi mò ń ti. To the supporters of Suri Ilupeju and Oriyomi Hamzat, no amount of victimization from any camp will stop the mandates of the people. Adúpẹ́ fọlọ́ nínú gbogbo nǹkan kásá máa dúpẹ́ fọlọ́ sẹ́rí wọ́n wọlé wọ́n wó gbà yẹn kò pé ká má débi tá à ń lọ kò sẹ́ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́tì ṣùgbọ́n ọlọ́run ti bá wa ṣe ọlọ́run bẹ lẹ́yìn Oriyomi ọlọ́run nífẹ̀ẹ́ Oriyomi kò pé rẹ̀ àwọn èèyàn ló pè é ọlọ́run dẹ̀ fọwọ́ sí gẹ́tì sẹ́rí ilé tí wọ́n wó ilé ọba tó jó at the end of the day ilé tó dáa jù báyẹn lọ lọ́ba tó la yóò tún pọ́ fún Ìlúpéjú agbára ọlọ́run tí gọ́vnà Oriyomi Hamzat 2027 kò sí ní tó lè yẹ ní tí wọ́n rí wọn sọ́ra wọn dà ilé tí wọ́n rí wọn owó tí wọ́n rí wọn ó ṣe ìlérí ọlọ́run ní ti Oriyomi Hamzat kì í ṣe agbára kankan sọ Oriyomi lágbára kankan ni ìlérí ọlọ́run ni yóò dẹ̀ ṣẹ ní táwọn aráàlú fẹ́ nìyẹn ní táwọn aráàlú fẹ́ ọ̀dọ̀ Oriyomi làwọn aráàlú fẹ́ torí Oriyomi kẹ́yìn máa ṣe sìn ló ti wá ok candidate wo ló tó wà lọ́yọ̀ state lẹ́yìn Oriyomi ká sọ ká gbọ́ kò sí torí báwa ń jẹ́ sọ̀pọ̀tà Oriyomi làwọn fi sọ ntọ́sọ ẹni tó bá lè jáde tó lè sọ pé candidate kan báyìí ló tó wà lẹ́yìn Oriyomi lọ́wọ́ kó jáde kó sọ understand candidate wo ló fẹ́ já ok ní sẹ́ àṣẹ́lẹ̀ wo ni wọ́n ní tára ló ìdìbò fún wa kí wọ́n jáde wọ́n sọ nígbà tó tí èlú dé nísìn wọ́n sáré gbẹ́bọ́ o wọ́n lọ gbá wọ́n lọ àwo wọ́n lọ kòkó bàbá sásùn kiri wọ́n sáré ṣe tí ọ̀yẹ́ wọn ṣe èyí tí wọn ò ṣe láti bí ọdún 5-6 sẹ́yìn wọn ọmọ àdìbò Oriyomi ti ń ṣe bọ̀ ni ọmọ aláìní ìyá kò níye èyí táwọn àdìtàwà fi wá nìyẹn kò ń ṣe pé Oriyomi kọ̀ lẹ́tà sí wa pọ̀ wẹ́rò àwọn èrò ni wọ́n wá bá èmi gẹ́gẹ́ bí ẹnìkan Abbas Akínọlá alias 1 minute tí mo ní kọ́yìn síbi táyé kọjú sí agbára ọlọ́run èyí tá a jẹ́ ń fẹ́ lọ́yọ̀ state lọ́lọ́run ó ṣe. inú mi dùn kan
gbèsè pé ọ̀gá mi tó lè padà wá. ìtọ́ra ẹgbẹ́ rí pé ilé ìgbà ẹnu tán ó ní agbára ẹ̀yin tèmi ẹ mọ bá mi share fídíò yẹn dáadáa ojú òní tí ọmọ ológun yóò ní dẹni àná ọmọ ológun yóò ní dẹni àgbẹ̀ ẹ má bá mi share rẹ̀ dáadáa ojú òní tí láéláé ẹ̀dẹ̀ farabalẹ̀ wo fídíò yìí dé parí nítorí pé kíni máa analyze ẹ̀ fún ti kíni yóò dẹ̀ yìí dáadáa. àlàyé níwọ̀n gba lẹ́nu Suri Ilupeju lẹ́gbọ́n yẹn lẹ́yìn ìgbà tàlàjì Oriyomi Hamzat tán rin àwọn ìrìn àjò kan Suri Ilupeju wá dé lálẹ́ ọjọ́ yẹn náà tó dé sí Àgídìgbò wọn interview rẹ̀ ó náà lẹ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ yẹn ẹ̀yin tèmi ẹ̀rí kó ní agbára. Gómìnà Ṣèyí Mákindé dájú ẹ lọ wó ilé onílé kanlẹ̀ nítorí pé ẹ sọ pé èèyàn mànúfà mú padà bọ̀ wá sórí yẹn ṣùgbọ́n ẹja kọ́ yanjú ẹ̀ lẹ́yọ̀ kọ̀ọ̀kan. ní ìgbà tí Suri Ilupeju sọ̀rọ̀ ó ń sun ẹkún. akọ́gi sójó bàbá mi ẹ má wọrí gbogbo ẹ̀ náà ni ó padà dá ìtàn náà ń kọ sílẹ̀ ìtàn tí ò dẹ̀ lè parẹ́ fọmọ ọmọ wọn ni. Suri Ilupeju ké ẹ̀yin tèmi ẹ̀rí kó ní agbára. ńgbà tí ó di àárọ̀ ọjọ́ kejì Suri Ilupeju gba ibi ilé rẹ̀ tán wó kanlẹ̀ lọ kí wá làwọn nǹkan tó rí kí làwọn nǹkan tó sọ ẹ jẹ́ àjọ tún lọ wò ẹ farabalẹ̀ torí mo fẹ́ yànnàná fídíò yìí dáadáa. kí kinní yẹn ó dẹ̀ lè bá yé yín kí làwọn nǹkan tí Suri Ilupeju rí níbi ilé rẹ̀ tán wó ẹ jẹ́ àlọ́ báyìí fún padà bọ̀. Ayọ̀tiwa àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni ayọ̀tiwa àwọn dúpẹ́ ni kò sí ẹ̀kọ́ lórí ẹ̀ ayọ̀tiwa wọ́n bá di dígéèjì ayọ̀tiwa wọ́n bá di dígéèjì ayọ̀tiwa ẹ̀rú dúpẹ́ àtìlẹ́yìn o.
ní fi wẹ́ ẹ̀gbà ọ̀dọ̀ fẹ́ dúpẹ́ lọ́wọ́ federal government lókè látòrí Bọ́lá ààrẹ wa ọmọ olólùwẹ̀ Ahmed Tinubu àti IG àti gbogbo àwọn sọ̀pọ́tà pàápàá Alhaji Oriyomi Hamzat dúpẹ́ lọ́wọ́ wọn òun ní bàjẹ́ lọ́wọ́ tó fáwọn ní ó fẹ̀sọ̀ ojú báyìí lọ́mí òkú ìṣòlò sẹ́wọ́n tó ní sẹ́mi. Ìjọba kan dẹ̀ dúró báyìí inú wọn dẹ̀ dùn wọn dẹ̀ fò sókè wọn rò pé àwọn sì nǹkan tó dáa sí problem. Number 1 ẹja jọ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí gọ́vnọ̀ Ṣèyí Mákindé. Ìjọba Ọ̀yọ́ dájú. State government Ọ̀yọ́ wọn lọ take ilé Suri Ilupeju down even without court approval. Ń gbọ́ táwọn kan sọ pé kóòtù wo ló vindicate Suri Ilupeju, kóòtù wo ló sọ pé kóòtù wo ló dá lẹ́jọ́ pé kán lọ wo ilé yẹn, kóòtù wo ló dájọ́ pé ó jẹ̀bi, kóòtù wo ló dájọ́ pé amúlọgbà ni, and ibo gangan náà ti ibo ló ti ń rọ́ọ̀bù náà ti mú Suri Ilupeju. Àbí bí robbery sì ń zo náà ti mú Suri Ilupeju mọ́lẹ̀. Ẹ lọ rí ìdílé yẹn ẹ wá fún ara yín bóyá bẹ́ẹ̀ ṣe kóró kíní wọlé nobody knows wọ́n lẹ̀ kó nǹkan jáde without the person's presence láti pẹ́ mú ẹnìyẹn dání ẹ lọ fi tú inú ilé ẹ tí understand at the end of the day ẹ sọ pé ẹ kó àwọn exhibit kan jáde bó ń ṣèbọn yẹn nìkan wọ́n kó àwọn aṣọ tuntun àkọọ́dù jáde everybody know what is really going on we are not trapped. Báwo lẹ ṣe ń pe gbogbo Ọ̀yọ́ lọ́dẹ báwo lẹ ṣe ń fi ọ̀dẹ lọ gbogbo Ọ̀yọ́ bọ̀ èmi yóò sọ̀rọ̀ gan o ìtàn lẹ́ ń kọ́lẹ̀ o mi ní parọ́ fún yín and ìtàn tẹ́ ń kọ́lẹ̀ yìí ìtàn tí ò lè parẹ́ láéláé ni àwọn kan lè máa praise yín lẹ́nu kán máa yìn kán máa ṣe yín lákọ ṣùgbọ́n ìtàn lẹ́ ń kọ́lẹ̀ o mi ní parọ́ fún yín lẹ́nu oṣù 5 péré tó kù yìí because mo mọ̀ pé ńgbà títí ó bá fi di December báyìí in fact November December ojú campaign ni November December January 3 months campaign tí ò ní lábùlà ní any activities tẹ́ fẹ́ ṣe níbẹ̀ yẹn mọ́ kò ní sí lẹ́yìn pé àwọn petty stuff ojú campaign gidi lẹ́ máa wà tó gbogbo tó kù tí ò pé oṣù 5 ẹ̀dẹ̀ fi wá destroy gbogbo àwọn reputations táwọn èèyàn ti mọ̀ pé àánú ẹni yìí. Number 1 nígbà tí Auxiliary jáde ní 2018 gbogbo apáratá náà lára ti gbogbo incident yẹn sí lọ gbogbo tó ṣẹlẹ̀ ní 2014 gbà yẹn ìjà tó lágbára tó ṣẹlẹ̀ ní 2014 gbà yẹn court sentence Auxiliary ní 2016 àwọn lọ gbà jáde ní 2018 nobody say anything ẹ secure release ẹ okay it's perfect Ajímọ̀bí tó wà mẹ́gbà yẹn APC ni o bọ̀ nígbà tí Auxiliary máa jáde ó ṣiṣẹ́ fún ìjọba PDP nobody say anything. Suri Ilupeju ó wà lára àwọn tọ́jọ́ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Auxiliary gbà yẹn tẹ̀lé sí ní victory yẹn dẹ̀ sùọ̀ fún yín ní gbogbo gbà yẹn. At the end of the day nígbà tí ó mọ̀ di 2023 ẹ tún pa ẹ̀sùn sí Auxiliary lẹ́sẹ̀ at the end of the day wọ́n tún dá padà síbi tó ti ń bọ̀ ìgbé ìwọ kíni ó fẹ́ ṣèjọba ó mọ̀ pé ìjọba ọ̀pọ̀lọpọ̀ yín kàn ń wo ìjọba ibi ìjọba tó tutù lójú ẹnu ìtàn tó bá sá ti sọ lẹ́nu ẹ mọ̀ wọ́ọ̀rì àti gbọ́ wọ́n burú wọn dájú kí ló ṣẹlẹ̀ wọ́n á lọ sílé èèyàn ẹ lọ rí ìdí nítorí pé kíni kò wà pẹ̀lú yín ó wò pé òun ò wà comfortable pẹ̀lú yín nígbà tó ń bá yín ṣiṣẹ́ òun àtọ̀gá òun. Nǹkan kékeré wá ṣẹlẹ̀ ẹ wá dá yẹn padà sínú ẹ̀wọ̀n ìyẹn dẹ̀ wò pé ẹni tó dá òun padà sínú ẹ̀wọ̀n òun ò wà comfortable láti máa ṣiṣẹ́ pẹ̀lú ẹnìyẹn ìyẹn wá fi sọ́dọ̀ Alhaji Oriyomi Hamzat ìgbé Alhaji ẹ mọ̀ wọlé àádìbò àwọlé n tó wá fẹ́ fi support Alhaji mi ò mọ̀ bóyá kóòtù tiẹ̀ náà máa kàn ẹ ti understand nígbà tó bá fẹ́ dìbò I don't really know ẹ wá gbé ogun yẹn wá le tó báyìí kí ló ṣẹlẹ̀ ẹ já mọ̀ rántí ọ̀la ní kíni mo láìkọ̀ ọ̀rọ̀ kan Alhaji Oriyomi Hamzat sọ wọ́n ní tó bá jẹ́ pé àwọn tàná náà wá wò bóyá ẹja máa da gbogbo léwo ní sáàmọ́ ilé táwọn pípò yẹn ti máa wó dànù kí ló ṣẹlẹ̀. Àwọn eléyìí náà ọba náà ní iṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba àríkòsé mọ̀jẹ́ odò ọba àríkòsé rọ́ọ̀lù àwọn náà lọ sí ilé Suri Ilupeju ẹni tí ò sí pé ẹ̀ka mọ́ bíi robbery scenes kò sí pé ẹ̀ka mọ́ bíi tó ti ń rọ́ọ̀bù lọ́wọ́ kò sí pé ẹdẹnu ilé ẹ bá àwọn ọmọ kan bẹ ẹ gbé katakata ẹ jẹ́ kó make sense sọ yìí ẹ̀yin Ọ̀yọ́ state ẹ rí pé ẹ nílò láti wake up báyìí because ẹ̀kọ́ ti fojú mímu hàn ẹ jẹ́ kó make sense ni pé ẹni tí ò sí pé ẹ̀ka níbi tó ti ń rọ́ọ̀bù èèyàn tó pa èèyàn tó ń ṣe kí lórúkọ rẹ̀ níbi tó ti ń rọ́ọ̀bù tẹ́ padà wá mú mọ́lẹ̀ at the end of the day tẹ́ wá wípé no ẹni ọ̀daràn ni. even kíkọ́ tó dájọ́ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní crucify rẹ̀ pé ọ̀daràn ni ẹ lọ ṣe kíní kan kíkọ́ tó dájọ́ rárá
tàbí ẹni tí ò ṣe pé bóyá ẹ mú níbi tán ti lọ kidnap ọmọ tẹ wá padà débẹ̀ yẹn gbà tẹ padà réèdì dénú ilé ẹni yẹn padà wá bọ́ ọmọ ń bẹ̀. ẹ wá wò pé kidnapper dẹ̀ ní bíbá yìí agbọ́dọ̀ take ẹ̀ down agbọ́dọ̀ sípa agbọ́dọ̀ ṣàwò fine ṣùgbọ́n ẹni tí ò ṣe pé bá gbogbo orú nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ rí. ẹ wá lọ sílé ẹ sọ pé lọ réèdì kí ni ìdí tẹ fi lọ réèdì bẹ̀ ẹni pé lójú ọ̀nà ńgbà tó ń travel tó ń lọ lójú ọ̀nà ẹni pé òun àtẹnìkan wá jọ ń màlúfà ara wọn lórí títì ìyẹn mi pé wọ́n fẹ́ mọ overtake ara wọn lójú títì ìyẹn wá jáde ó wá gbébọn sí jáde pé òun máa ṣùtẹ̀ tí ò bá jẹ́ kíkó ń kọjá àsìn àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé títọ́ ẹ̀yin gan mọ̀ wò pé síbẹ̀ lọ́yọ́ wá gbogbo ọ̀yọ́ wá rìn dègbò ní síbẹ̀ ní gbogbo ọ̀yọ́ wá rìn dègbò àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ẹ̀mọ̀ gbogbo báyìí ló sì mọ bí inú ó sì mọ rún wípé nígbà tí Suri Ilupeju tó ń lọ sí ojú ọ̀nà ọjọ́ ń lọ lójú ọ̀nà tí wọ́n wá fẹ́ òfàdé kara wọn wọ́n ti ń mànúfà ara wọn bí Suri Ilupeju ṣe páàkì mọ́ níwájú nìyẹn ó bá gbé mọ́ jáde ó bá fi ń trẹ́ ṣé ó make sense ẹnìyẹn wá jáde ó wá padà wá sí kíní kọ́mándì ó wá bẹ̀rẹ̀ sí ní rìpọ́tì pé ẹnìkan gbé jẹ̀gbọ́n jáde sí mi o àdéhùn ìdí àwa padà wá lọ rédí inú ilé yẹn àwa bá wọn kí lorúkọ rẹ̀ ń bẹ̀ ẹni pé kéṣù. àti ọ̀rọ̀ tó ń rùn yàn nú bọ̀ kò sí problem ìtànlẹ́kọ́lẹ̀ nítorí àánú Suri Ilupeju ṣe mí o multi-million mansion ẹ̀dẹ̀ lọ take it down even without any court order without any trial without tí ìrẹ́ni tẹ́ ẹ ṣe kí lórúkọ rẹ̀ tí àṣehun gẹ́gẹ́ tí ì sọ pé mo jẹ̀bi omi ìjẹ̀bi o báyìí ni kíní yẹn ṣe dénú èmi ni mo ní èmi kọ́ mo ní o àwọn náà ló ra fún wa àwọn kọ́ ni o àwọn ló kó wá o you don't even want to listen to the guy you just went there and take the building down and take the mansion down ẹ̀ ń kọ́tàn fáwọn ọmọ yìí ni kò sí problem ẹ continue ẹ ti understand ẹ continue. ìtàn tó ń kálukú dẹ̀ ń kọ́lẹ̀ kò ní parun láéláé ẹ̀yin tẹ́ ní ambition presidential seat ẹ ò fẹ́ run for president mo fẹ́ ṣe rí àwọn tí tó fẹ́ dúró tì nípa gbogbo scenario yìí àwọn tó fẹ́ dúró tì ní mo fẹ́ wo how draft some people mo fẹ́ wo bá pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe draft tó because nípa ti auxiliary gan tọ́pọ̀lọpọ̀ ò bá tiẹ̀ fẹ́ kọ́gbọ́n ó yẹ ká máa kọ́gbọ́n báyìí pé tí anything bá fi lè ṣe ẹni tẹ́ bá dúró tì wọ́n báyìí mo dẹ̀ bá ẹ̀yin sunkún tí ń sílẹ̀ torí ẹkún tí yóò pọ̀ ẹkún tí yóò lágbára o ẹkún tí yóò le gan o ẹ ti understand because mi ìmọ̀ báwọn èèyàn ò ṣe kí n ronú náà ṣe kí n ro ọ̀la ẹ máa ro ọ̀la ẹ máa ro tí ó ṣẹlẹ̀ lọ́la kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe yín kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe yín mo fẹ́ wo àwọn tí ó tiẹ̀ tó fẹ́ kù because nígbà tí títọ̀ auxiliary fi lè lọ báyìí tí Suri Ilupeju fi lè tẹ̀lé láwọn gbàǹkógbàǹkó tán lò fún election ìkejì láwọn gbàǹkógbàǹkó yẹn lẹ́nu kan sì tún wá tí ó sì tún dúró báyìí tí ó sì tún máa wọ pé everything is still fine ẹkún tí ẹ máa kọjá kékeré ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé kudos fún Alhaji Oriyomi Hamzat Alhaji is a man ọkùnrin ni máa yìí ọkùnrin tẹ́ bá sọ pé ọkùnrin akọni nítorí pé kíni àwọn èèyàn yàtọ̀ sí àwọn tó jẹ́ pé ogun kékeré ó dìde síyàn báyìí wọ́n dẹ̀ ti sáré back off tó ogun kékeré bá ti lè dìde sí àwọn tí tó bá ń tẹ̀lé wọn báyìí àbí kí lórúkọ rẹ̀ wọ́n ti sáré sọ pé irọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ pé Alhaji Oriyomi Hamzat ó deny Suri Ilupeju in the first place Alhaji ò fi gbà kankan deny Suri Ilupeju ẹ jẹ́ kí n tó máa sọ fún yín kí n tó máa sọ fún yín kí n máa repeat it again and again. ntí Alhaji Oriyomi Hamzat ti dájà ara wọn kúrò lára ẹ ni pé ẹ sọ pé arm robber lè yàn ẹ láwọn ò máa arm robber pé àwọn ò ní connection kankan pẹ̀lú ẹ̀sùn tẹ́ fi kan lágbàdo ó yàtọ̀ sí pé èmi ò mọ ẹni rí it's different. Alhaji wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń get the right up àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń get the right up àwọn wrongly ló wá jẹ́ kí wọ́n jáde pé ń ṣe aṣọ pé ìmọ̀ Suri Ilupeju rí this is a man Alhaji Oriyomi Hamzat is a man of integrity man of his word ń ṣe wá sọ pé ìmọ̀ Suri Ilupeju rí mo mọ̀ Suri Ilupeju dáadáa kò lè sọ lóṣèlú yẹn ní Ọ̀yọ́ tá a wà yìí tí ó sọ pé òun mọ̀ Suri Ilupeju àmọ́ Suri Ilupeju wà á mọ̀ as armed robber àmọ́ Suri Ilupeju wà á mọ̀ as kidnappers àmọ́ Suri Ilupeju àárí ìwà títí gbogbo ìwà tẹ́ẹ̀kọ́ sílẹ̀ nípa Suri Ilupeju yìí àmọ́ nípa ẹ̀ ṣùgbọ́n táwọn àmọ́ Suri Ilupeju mọ̀ ni pé ọ̀gá onímọ́tò ni òní PMS òní chairman wọn mọ̀ báwọn náà dá PMS sílẹ̀ nígbà tí wọ́n ju TRW nígbà tó fẹ́ mọ báwọn fa wàhálà nígbà tó fa ìyẹyọ fòrò ẹ ti rántí nígbà tó fa ìyẹyọ fòrò tó fi so auxiliary sí. That was 2019 nígbà tí wọ́n rí pé wọ́n jáwé olúborí nígbà tí máa yẹn sá pátákótákún ṣùgbọ́n gbogbo pátákótákún tí máa yẹn sá náà ń tán fi padà fi sán fún náà nìkan tó ń dá padà síbi tó ti wá pé alpha padà síbẹ̀ yẹn tíjọba bá fẹ́ rògbè yẹn wọ́n fa gbogbo míìsì bá tà náà máa wá at the end of the day ó kù Suri Ilupeju tó jẹ́ right hand fún auxiliary ìyẹn náà wá wò pé kí ló ń fẹ́ sí báyìí ẹni tó dá ọgọ́ òun ẹni tí ọgọ́ òun ṣe wàhálà fún ó fi ọ̀gá rẹ̀ yẹn sípò ara rẹ̀ ìgbé irọ́ ọ̀gá mi lélẹ̀ at least ó ti wà níbẹ̀ yẹn nígbà tẹ yọ ọ̀yàn tẹ tún dá padà síbẹ̀ nígbà tẹ lò tán. báwo wá lẹ́sẹ̀ expect èmi ọmọ sẹ́ni kí n dẹ̀ feel comfortable kí n dẹ̀ máa ṣiṣẹ́ lọ fún yín
kí n dẹ̀ feel comfortable kí n dẹ̀ máa wà pẹ̀lú yín nígbà tẹ́ ẹ wo sọ̀sọ̀sọ̀ ẹni tó jẹ́ ọ̀gá òun tẹ́ gbélẹ̀ nítorí tí ò tọrọ at the end of the day wọ́n tún wá padà fún pàkún sí yẹn lọ́rùn. So báwo ni Suri Ilupeju ṣe wá wà vindicated? Ọlọ́run ṣe ohun tí tó jẹ́ pé àwọn ìjọba tiwọn wọ́n ti declare ara wọn pé àwọn náà ń lọ fún presidential seat ní 2027 wọ́n fẹ́ bá president Bola Ahmed takẹ́ngbọ̀n. Alhaji Oriyomi dẹ̀ ti declare ara wọn pé okay fine accord o ní Ọ̀yọ́ state accord ló ní Ọ̀yọ́ ẹ má dáhùn tẹ̀ ṣùgbọ́n lókè Bola Ahmed Tinubu láti ṣiṣẹ́ fún sẹ́ẹ̀rí pé kìnìyẹn ti di àwọn kan wọ́n tẹ́ pé àwọn èèyàn wò pé àwọn gangan fẹ́ gba ìjọba níbẹ̀ yẹn ẹ ti understand but àwọn kan wá sọ pé ìjọba tó wà ń bẹ̀ yẹn o àwa láìkẹ́ ẹ ti understand so bí Suri Ilupeju ṣe wà vindicated ó wà ẹ̀rọ ni bí mo ṣe ṣàlàyé yìí ó yẹ kó ti yé yín níwọ̀nba kudos to Alhaji Oriyomi Hamzat ẹni tó máa ń dúró ti ọmọ lélẹ́yìí ẹni tí èyí ó support tí ò ní feel regret bí mo support ẹni báyìí tí ò ní ever regret ni ó ní Alhaji Oriyomi Hamzat eléyìí dúró ti ọmọ tán pé ẹsẹ̀ ìwádìí yẹn fẹ́nifẹ́ni ibi tán ti kó gbogbo àwọn nǹkan tó kó jáde yẹn ibi tán ti kó jáde ẹjọ́ tó ṣàlàyé àwọn náà ṣàlàyé fún wa because even tẹ́ bá fẹ́ tẹ́ bá bá bẹ̀ yẹn ẹ máa jẹ́ kí tẹ́ bá sọ pé Ọlọ́run rí yín èèyàn náà gbọ́dọ̀ rí yín àwọn èèyàn gbọ́dọ̀ witness ẹ̀ according to Suri Ilupeju according to him o torí ìgbà tẹ́ bá fẹ́ dì pẹ̀lú èèyàn máa ń wà unlimited wọ ìgbà tó bá di àwọn ọmọ tó jí kó ní àrùn rẹ̀ sí èlé àbí àwọn tí kidnappers bá ṣe kí lórúkọ rẹ̀ ẹ máa ń wà limited ẹ máa need approval so according to him ẹ já sọ pé according to him nǹkan fẹ́ ṣe tiẹ̀ nù kàn máa daléwó kàn máa arrest àwọn èèyàn tí ò bá ti ṣe tiwọn kàn máa sáà máa punish everybody punish anybody punishable kàn sáà máa punish wọn ẹ ti understand ẹja fi yòókù pamọ́ according to Suri Ilupeju ó ní wọ́n sọ pé wọ́n mú àwọn people yẹn àwọn márààrún ọmọ Suri Ilupeju wà ń bẹ̀ ọmọ Suri Ilupeju sẹ́gun àwọn tó ń gba ọkọ̀ wà nínú ilé ẹ̀ tó ń wá sínú ilé ẹ̀ at that time òun wà ní rìn òun wà lórí ìrìn tiẹ̀ òun wà lórí ìrìn náà pé àwọn pípé àwọn kan ti wá lé ẹ̀ wọ́n ti wá rí ìlú àwọn tó wá gba ọkọ̀ wà gbogbo wọn wá dáńkó gbogbo wọn jáde ó yẹ dojúbolẹ̀ according to him ó ti yẹ yín ó yẹ dojúbolẹ̀ so gbogbo àwọn èèyàn dojúbolẹ̀ ń sọ pé wọlé ẹ̀nà ni àwọn kan táwọn kó jáde lè lé ẹni bí tẹ́ bá ti kó kẹ́ ẹ mọ ẹ jẹ́wọ́ o èmi ò challenge yín o torí ìgbà tẹ́ bá fẹ́ dùn pẹ̀lú yẹn máa ń wà unlimited ẹ ti understand but ìgbà tí tó bá jẹ́ pé ẹ fẹ́ lọ dìbẹ̀ láwọn tó jí àwọn bandits àwọn kidnappers àwọn robbery tó jẹ́ ògbójú robbery gangan ẹ máa ń wà limited ní gbogbo gbà yẹn kò sí problem ìtàn ló ń kálukú nǹkan sílẹ̀ wọ́n ń wo wọ́ndà àwọn tí tó sì tó máa dúró ti àwọn well it is well because àwọn kan náà bá ṣe ń sọ̀rọ̀ yìí náà ń ti tọ́pọ̀lọpọ̀ ó jẹ kò tí ì jẹ́ kán gbọ́n ṣùgbọ́n ẹ̀yin náà wo iṣẹ́ tí màá yẹn ti ń ṣe láti bí ọdúnmọ́dún mẹ́dẹ̀ tèkè dá láàrin ìṣẹ́jú kan ẹ bàjẹ́ láàrin ìṣẹ́jú kan kò sí problem so ìwọ tó bá wò bóyá torí tó jẹ tó sì ti fi wà ní sáìdì yẹn ní táìmù tá a wà yìí. sáà mọ̀ pé gbogbo iṣẹ́ tó ń fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ṣe ọjọ́ kan wọ́n lè tèkè dáhùn o gbogbo iṣẹ́ tó ti ń ṣe even eléyìí tó ti ń ṣe kó tó débẹ̀ àti eléyìí tó tó ń ṣe nígbà tó tún débẹ̀ tán àwọn lè fọjọ́ kan tèkè dáhùn o tó bá wà very careful tó yára ẹ lọ́pọlọ báyìí ọ̀rọ̀ ti di iṣẹ́ ọba mi iṣẹ́ ọba kò ṣe é mọ̀jẹ̀ odò ọba kò ṣe é rọ́ọ̀lù àwọn ò nílò kóòtù kan tó dalé wò gbogbo iṣẹ́ tó ń ṣe láti bí ọdún àwọn ò nílò court approval kan tó bà gbogbo ẹ̀ jẹ́ kan tó fọ gbogbo ẹ̀ lójúbọ̀ kò sí problem ìtàn ló ń kálukú ń kọ sílẹ̀ ń sọ ìtàn ló ń kálukú ń kọ sílẹ̀ ìtàn tó ń kálukú dẹ̀ ń kọ sílẹ̀ ń kọ́ ọ̀dọ́mọ ni àwọn tó bá ṣe dáadáa wọ́n ń kọ́ ọ̀dọ́mọ àwọn tí ò bá ṣe dáadáa wọ́n ń kọ́ ọ̀dọ́mọ àwọn ọmọ tó wà ní àwòrán ẹ̀sìn èlé náà kó wọnú Ọ̀yọ́ national park wọ́n sọ pé wọ́n ti wà ní Kòtónú ẹ̀ bọ́dà Kòtónú lọ́hùn bẹ́ẹ̀ làwọn dẹ̀ sì wà lórí bẹ́ẹ̀ ẹ má wọrí nítorí pé kí ni politics ìdáhùn fi sẹ́yìn gbá dáadáa ó ń work ó ń lọ dáadáa ó ń lọ bó ṣe yẹ kó ṣe lọ ìdí nìyẹn tó lóye Sunday Igboho ti ń gbèrè fún approval láti bí ọdúnmọ́dún wọn ẹ̀ dá wọn lóhùn Ìbà Gani Adams bá tiẹ̀ mọ̀ pé báyà àwọn ò tiẹ̀ ní ṣe anything tí wọ́n àwọn náà sọ pé àwọn béèrè fún approval àwọn àti ẹ̀sán gangan harrison náà sì pọ́n náà tàgé sí alábù ẹ sọ fún ìjọba Ọ̀yọ́ pé kó approve mi kó invite mi officially ẹ wá fún wa ní 48 hours ẹ já wa ohun tó fẹ́ ṣẹlẹ̀ wọ́n tiẹ̀ ṣe o wọ́n ṣe o sọ́jà wọn lóhùn nígbà tó rí pé iṣẹ́ yẹn lọ dáadáa bó bí báwọn ṣe plan ẹ ti understand ẹ mọ̀ wọ́ọ̀rí gbogbo ẹ̀ bá tánà ìtàn ló ń kálukú kọ sílẹ̀ so ẹ̀yin tẹ́ bá wà pẹ̀lú wọn báyìí àánú tí ló ṣe mí jù àánú tí gangan ló ṣe mí jù ṣùgbọ́n Suri Ilupeju ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa Suri Ilupeju mo really my condolences because mo kí n ṣe pé èèyàn kú ṣùgbọ́n nǹkan tó sọnù lọ́wọ́ Suri Ilupeju ẹ̀yin tèmi akọ́gí òkín sójú ní o ó ní agbára omi ní parọ́ fún yín millions of naira ní Suri Ilupeju pín síbẹ̀ yẹn
nínú mansion yẹn. Mansion ni kò kí ń ṣe building o. Ilé yàtọ̀ sí mansion o. Ilé tí understand, ilé ó yàtọ̀ sí mansion o. Odidi mansion, multi-million mansions. Odidi mansion, multi-million mansions. Ẹ dájú o. Sincerely speaking, àánú Suri Ilupeju ṣe mí, bọ̀ àánú rẹ̀ sì tó ṣe mí. Nítorí pé kí ni? Ẹ jẹ́ ká try gbogbo possible best wa. Ẹ jẹ́ ajẹ́ kó Oriyomi ó débẹ̀. Àwa gbogbo táwọn ṣe wọ́n kọ̀ tán lẹ̀. Wọ́n ẹ jẹ́ try gbogbo possible best wa. Gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe, gbogbo agbára tá a bá fẹ́ sà. Láti canvas àwọn èèyàn o, láti bá àwọn èèyàn sọ̀rọ̀ o, láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé no ẹni yìí ẹni dáadáa ni. Gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ní agbára. Láti bá àwọn èèyàn sọ̀rọ̀, láti convince àwọn èèyàn kan lè bá rí pé ìjọba tó ń bọ̀ ìjọba dáadáa ni. Ẹ jẹ́ ká try as much as possible. Ẹ jẹ́ ajẹ́ kó Oriyomi ó débẹ̀. Ẹ jẹ́ ajẹ́ kó Oriyomi ó débẹ̀. I know that something great is coming. I know that something better is coming. I know Suri Ilupeju say me because millions of naira. Kò ń ṣe 1 million, kò ń ṣe 10 million. Ilé ẹbẹ̀ yẹn gan lásán. Sincerely, kò ń sàmọ̀nà 40 million. Kò ń sàmọ̀nà 40-50 million. Lọ́rọ̀ lẹ́bẹ̀ yẹn lásán. So when we are talking about multi-million mansion, we are not talking about it. Don't bring it down látòkèdélẹ̀. Lórí ọ̀rọ̀ tí ò lórí, tí ò nídìí. Lórí ọ̀rọ̀ tí ò nímọ̀. Lórí ọ̀rọ̀ tó jẹ́ pé bí mo ṣe ń gbọ́, ẹ̀yin tẹ̀ ẹja tó gbọ́ ọ̀rọ̀ yẹn. Àti gbọ́ kan tán sọ ni wọ́n ní pé àwọn àtẹ̀yàn jọ fẹ́ mọ overtake ara wọn lórí títì. Àti ọ̀rọ̀ tó ń rùn yẹn nú. Ọ̀rọ̀ tí èèyàn ń gbọ́ tó ń dẹ̀ ń wò pé ṣe torí pé èèyàn jọ ń overtake ara èèyàn lórí títì, èèyàn jọ ń maneuver ara wọn. Ẹ wo kó mọ̀dà ẹja tó tún ọ̀rọ̀ yẹn gbọ́ náà. Good afternoon, sir. Good afternoon. Yeah, so we have all of these items here. Then we just tell us what happened. How did you come about all of this? This followed a report made by one of the citizens of Nigeria that reported that while on his way traveling, a vehicle intercepted him and, of course, telling him to leave the road. And in an attempt to step out of the vehicle, he saw one Mr. Babatunde Adio, popularly called Suri Ilupeju, coming out with an AK-47 rifle and threatening him to waste him if he does not stop. Upon that encounter, they also beat him. We were a complaint of assault. He went to one of our outposts at the SRS and reported the incident. Upon the receipt of the information, the Commissioner of Police, Oyo State Police Command, CP Abimbola Ayodeji Olubenga, PSM and IPS, directed the case to be transferred to CP monitoring unit at the headquarters here, and the investigation subsequently began. So upon the investigation and realization that it was truly Mr. Suri and his men that attacked said man, an investigation was extended to him, which he did not honor, which prompted the police to move on his location. And upon getting to the location, the man eloped into the tin hair and his house was thoroughly searched. Upon the searching of his apartment, some of these weapons here were discovered from his apartment. At first, when the house was searched, 4 arms, ammunition, and assorted criminal charms were discovered in his apartment, properly recovered, and the area was forensically swept. But further investigation and the arrest of these 5 suspects here led to further discovery and the searching of the remaining parts of the apartment, the other apartment, which led us to recovery of additional 4 arms and ammunition. These 15 rounds of AK-47 rounds were found there with a magazine, a pack of pump action, and some items belonging to a political party were also found in the apartment. We are still on the trail of the main suspect, who is the Mr. Babatunde Adio. All the suspects here have confessed to their involvement in his operation, in this criminal operation. We use this medium to call on the public, member of the public, anybody that having information that can lead to his arrest should please properly report to the nearest police station
for the completion of investigation, and upon the investigation and interrogation, the case will properly charged to court. Okay, so we have pictures of popular broadcaster and politician here. Your investigation, are you looking at extending the investigation to the picture of whom you saw all over his it's still an ongoing investigation, and I will tell you that no stone will be left unturned in ensuring that justice is served. Those who are responsible, anybody that is indicted, anybody that is found in connection with the crime, that is found in connection with the crime will be arrested, invited, and in investigation will take its course. Kò ń ṣe pé complain pé ọmọ ẹ sọnù, kò ń ṣe pé complain pé wọ́n jí èèyàn ń kan o, kò ń ṣe pé complain pé kí lorúkọ rẹ o. Argument tó ṣẹlẹ̀ láàrin títì, ẹ wá sọ pé nìkan gbé èké jáde, ẹ wá wò pé okay fine, ẹ wá kó àwọn squad kó lọ sínú ilé. As an argument yẹn so make sense. Ẹ wá mo ń bẹ̀rẹ̀ ní o torí ìgbà tẹ́ bá fẹ́ dì pẹ̀lú èèyàn ẹ máa ń wà unlimited. Ìgbà tó bá di ọ̀rọ̀ àwọn ọmọ tó bá jí kó káàkiri, àwọn kidnappers, àwọn bandits ẹ máa ń wà limited. None of them lè gba inú bóyá kán lọ rescue làwọn ọmọ, none of them àti release ọ̀tọ̀ tí ń lọ bí oṣù méjì báwọn 15 of this month ló máa kó oṣù méjì gèrègè tán ti kó àwọn ọmọ yẹn lọ. Wọ́n máa ń wà limited níbẹ̀ yẹn torí pé nìkan wá complain pé ok wọ́n jọ ń mà lóva lórí títì, wọ́n wá káwọn squad lọ wọ́n lọ ṣàṣìnà ilé. At the end of the day wọ́n láwọn kó nǹkan jáde, wọ́n wá lọ take it down. So make sense without court order. Ẹni tán sọ pé sẹ́wọ̀n àti ìfojú kan wọ́n àti ìrí rárá. Kóòtù kò tí ì di pé bóyá trial ti ń lọ lọ́wọ́, kò tí ì di pé kíní kan ẹ sọ pé ẹ lọ take gbogbo lè down. Ìtàn ló ń kálukú ń kọlẹ̀ because personally you know that as in to me o to my own opinion the thing is illegal work. To me o to my own opinion kóòtù convict èèyàn, kóòtù proclaim pé sẹ́rí ìjọba tó pọ̀lọpọ̀ ṣe kódà ìjọba tí wọ́n ti ju ìjọba tí ilé ẹjọ́ gan lè máa dá because wọ́n sọ pé kìí anything tí wọ́n bá ti kíní kan lè lọ challenge ẹ̀ nílé ẹjọ́ ìjọ ṣé tí wọ́n bá ti lọ challenge ẹ̀ nílé ẹjọ́ tọ́jọ́ kan náà fi tún lè yẹn wú padà. Báwo ni ilé ìfẹ́ ti fẹ́ gòkè padà? Wọ́n ti crush it down because of àwọn nǹkan o, àwọn ìjọba máa ń fa ara wọn lórí títì o, ó wá gbé wọn jáde sẹ́ni yẹn o. Kò sí video evidence pé àwọn rí pé ní ìjà ọlọ́rọ́pù wọn ní ẹni record yẹn. Kò sí any evidence pé ẹni lọ ó kidnap rí wọn ní any record yẹn. Kò sí any evidence pé kìnìkan ẹ̀yin náà gbọ́n tí táwọn tán sọ fúnra lára wọn ẹgbọ́n bó létí. Ẹ̀yin tèmi ẹ bá mi share fídíò yìí dáadọ́ ojú òní tì láíláí, kò sí problem bí mo ṣe sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìtàn ló ń kálukú ń kọ, àánú Suri Ilupeju ṣe mí o, ṣùgbọ́n àánú yóò ṣe mí brother mi. Ẹ̀yin ẹ try as much as possible, ẹ já canvas gbogbo àwọn èèyàn kán dìbò fún Alhaji Oriyomi Hamzat. Gbogbo ògo lọ́yìn lágbára Ọlọ́run nígbàgbọ́ pé yóò padà. Gbogbo ògo lọ́yìn mo nígbàgbọ́ pé yóò padà. You don't have to be panic, but kò sẹ́ni tó máa ṣe multi-million mansion ẹ take it down. Kámọ̀ dúpẹ́ lọ́wọ́ Ajímọ̀bí, kámọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba tó lọ torí tí ò bá ṣe bẹ́ẹ̀ ni ilé Oriyomi gẹ́gẹ́ fúnra lára rẹ̀ yóò ti lọ sí. Oriyomi ò tí ì ṣe àgídì gbóngbà yẹn bọ́ ilé Oriyomi gẹ́gẹ́ fúnra ilé kẹ̀ gbogbo àwọn ilé